purọ́purọ́ kú ó kú sójú eérú ṣìkàṣìkà kú ó jìn sáàrò ẹ jọ̀ọ́ kí ló dé tí irọ́ rọ àwa ọmọ ádámọ̀ lọ́rùn náà irọ́ pípa kí ló dé tó rọ àwa ọmọ ádámọ̀ lọ́rùn tó ṣe wípé nígbà tá a bá fẹ́ parọ́ yẹn tàbí níbi tí ọmọ ádámọ̀ tó dúró sí tó ti ń parọ́ irọ́ bàǹtàbàǹtà tàbí níbi tó jókòó sí tó fìdí tó ṣèdí pírímù kalẹ̀ tó ti ń parọ́. ẹ̀yin tèmi Harijan Portable ó tún ti jáde fún yèyé mẹ́ṣọ́ o ó ti jáde fún arábìnrin yìí ó jáde fún tán ni o ó jáde fún pátápátá ni o ó blast rẹ̀. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbádùn fọ́nrán yìí ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ títí dé òpin ọ̀pọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọkàn ẹ ò sì ní máa dá ẹ lẹ́bi tàbí dá ẹ lẹ́jọ́ ní kọ̀kọ̀ pé irọ́ mà ni mò ń pa yìí. ó burú jáì àgàgà kó wá tún wá jẹ́ pé ọmọlàkejì ènìyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ lòún wérọ́ yẹn mọ́ lẹ́sẹ̀. ó jẹ́ ohun tó burú jù ó jẹ́ ohun tó burú jáì. èèyàn ò ní ṣerú ẹ̀ kó gúnlẹ̀ síbi ire ẹ̀dá kan ò ní ṣerú ẹ̀ kó gúnlẹ̀ síbi ayọ̀ torí ẹ̀ làwọn bàbá wa nílẹ̀ Yorùbá àtàwọn ìyá wa ni wọ́n fi sọ pé ẹni tó bá rúre o òun ló máa sọ ọ́ rí ènìyàn kan ò ní gbin àlùbọ́sà kó ẹ̀fọ́ kí ló dé bó o bá ti wá fẹ́ parọ́ yẹn mọ́ àwọn ènìyàn o sì ní rò lẹ́ẹ̀mejì wà sí máa wérọ́ yẹn wà sí máa múrọ́ yẹn wà sí máa kọ́rọ́ yẹn jọ wà máa kọ́rọ́ yẹn jọ wà tún máa pe àdàbí lé lórí àdàbí irọ́ tó bá jẹ́ pé mi ní gbàgbé ìfìrìgbọ̀n èèpà kò lè lọ gbé láyé yìí èèyàn ò ní í ṣe bẹ́ẹ̀ kó lọ gbé láyé yìí irọ́ pípa la pè irọ́ pípa la pè ká parọ́ mọ́ni la pè ká parọ́ jẹun la pè ká parọ́ jayé la pè kò sí èrè kan ṣoṣo èrè kan ṣoṣo tó o fẹ́ jẹ ń bẹ̀ tó kọjá fìtínà àti ìyà Ọlọ́run ọba ńṣe ló jẹ́ pé o sì lè máa parọ́ yẹn kínú ẹ̀ máa dùn o sì lè máa kọ́rọ́ yẹn jọ kí ọkàn ẹ̀ máa balẹ̀ kódà kó tún máa fóúnjẹ sórí tébù fún ẹ pé tún jẹun ìyẹn irọ́ burúkú irọ́ tó pa tó ń ba ọkàn ọmọ ẹlòmíì jẹ́ irọ́ tó pa tó kó àwọn ọmọ ẹlòmíì wọnú gbó lọ irọ́ tó pa tó ń jẹ́ kẹ́lòmíì kó máa sunkún omijé ojú ò lè lọ gbé láyé kò pọ́síbù èèyàn ò ní ṣerú ẹ̀ kó lọ scot free irọ́ pípa la pè àpòrọ́ mọ́ ni tún kó ní lójú ẹ̀rín wọ̀rọ̀kọ́. bó o bá láròjinlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn ìṣọkùnrin ni ẹ́ ìṣobìnrin ni ẹ́ tó bá ti jẹ́ wípé irọ́ pípa ló yàn láàyò alẹ́ lòmíì wọn ò tún ní bí léèrè ọ̀rọ̀ o wọn ò ní bí ní nǹkan kan á sì kọ́kọ́ dé ibì kan á dé agbo kan á kàn máa wò pé kí ni mo tún lè jùlẹ̀ bí ìkàsàlà á tún gbérọ́ lálẹ̀ ohun tí ò ṣẹlẹ̀ ó lè ní wọ́n ti pa ẹni 15 níbì kan kí ló dé. àwọn ẹlòmíín wà irọ́ bàǹtàbàǹtà tó ń pa yẹn bí wọ́n bá ti gbọ́ ó ti affect wọn. ẹja ṣe gàyà ń bẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀. gbogbo ìwọ purọ́mọ́ni tínú ẹ̀ ń dùn wàá purọ́ tán wàá tún búra sí wàá purọ́ tán wàá tún máa pe àdàbí lé lórí àdàbí sì jà ó jèpè ọmọdé burúkú ó bojú ẹ̀yìn olúwérè kì í pani lóòjọ́ bí wọ́n ṣe jẹ́ alábòsí ènìyàn òpùrọ́ ènìyàn òbílẹ̀jẹ́ ènìyàn àfirọ́ jẹun
tí mò ń wí yàtọ̀ sí kọ̀tànkọ̀tàn, ó yàtọ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ wípé broadcasters lókè ó dá ẹjá sọ ìtàn yìí ká fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. Ohun tí mò ń wí kọ́ nìyẹn o. Ṣùgbọ́n irọ́ burúkú tó jẹ́ wípé orí ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ náà ló máa palẹ̀ kó lè mú nǹkan wá fún wọn, kí wọ́n lè rówó gbà lọ́wọ́ ọ̀gá. Nítorí wípé bí tẹni yẹn bá ti bàjẹ́, àwọn kan máa fún wọn lówó, kíní kan máa jẹ́ kí wọ́n lè jẹun. Kò sálùbáríkà Ọlọ́run ọba ń bẹ. Ẹja ṣe gàyà ń bẹ, ẹja ṣọ́ra ń bẹ. Ẹni tí ò sì ní ṣọ́ra ń bẹ kó má ṣọ́ra ń bẹ. Ẹni tí ò ní ṣe gàyà ń bẹ má ṣe gàyà ń bẹ. Níjọ́ tí ìyà irọ́ pípa ká purọ́ mọ́ ọmọlàkejì níjọ́ tó bá dé. Ó mà ṣe o, ó mà ṣe o. Ó máa wó mi lójú ò mà ní rí. Ìbírọ́ ló mọ̀ pa, máa parọ́ yẹn lọ. Ìbúrajẹ èké ló mọ̀ bú, máa bú lọ. Máa bú lọ. Àdàbí èké ló mọ̀ pé máa pè lọ. Ọlọ́run ọba tó dáyé tó dá ọ̀run tó dá òkè tó nílẹ̀ tó lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ọlọ́run ọba yẹn ó rí ju ibi tí àwọn ènìyàn tó ń parọ́ fún yẹn tí wọ́n rí dé. Ọlọ́run rí jù bẹ́ẹ̀ lọ. Tó dé ní àwọn igba irúnmalẹ̀ tilẹ̀ Yorùbá, igba irúnmalẹ̀ bẹ́ẹ̀ ni mo pè. Nígbà táwọn dáfádáfá bá máa dáfá wọn ní arínúróde olùmọ̀ràn ọkàn. Bí gbogbo igba irúnmalẹ̀ ò rí, àwọn kankan wà nínú irúnmalẹ̀ tó bá tún jẹ́ni tó tún pe irúnmalẹ̀ ṣe lòdì sí èèyàn kó máa gbọ́ lórí irọ́ o. Wọ́n tún rí ẹ náà ajẹ̀yà ìjọ kan kò possible ó lè gbé lọ. Jésù Kristi ọmọ Mèrí tọ́lọ́run bá rán wá sáyé tí gbogbo èèyàn máa ń pe lórúkọ Jésù lórúkọ Jésù. Ó rí nígbà tó ń parọ́. Ó mọ̀ pé lórí irọ́ ló jókòó lé, lórí irọ́ ló dúró lé, orí irọ́ pípa mọ́ àwọn ènìyàn ló ń ṣépèlé tó ń búra sí ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam orí ẹ̀ kò sí gbogbo ibi tọ́lọ́run kó agbára sí tó fi dórí àwọn ìyá wa àgbàlagbà. Wọ́n rí ẹ̀ ńgbà tó ń parọ́ wípé ò ní jẹ̀yà ẹ̀, òfò gbàgbé ẹ̀, kò sáṣegbé àṣepamọ́ nìkan ló wà. Kẹ́lẹ̀ yìí kó máa jẹ́ ẹ̀kọ́ ti tòní tí mo mú wá, ọ̀rọ̀ àmọ̀ràn mi ti tòní. Ẹ jẹ́ ká ṣe gàyà níbi irọ́ pípa mọ́ ọmọlàkejì nítorí wípé a fẹ́ ṣe kíni, a fẹ́ jẹ, a fẹ́ mu, a fẹ́ dá lójú àwọn èèyàn. Ẹ jẹ́ ṣe gàyà ńbẹ̀. Ìyà tó wà ńbẹ̀ ó lágbára díẹ̀. Níṣe tá a dé ilé ayé yìí a ti ráwọn tán ṣe aburú ẹ̀sìn wọn sì ṣojú gbogbo wa. Àti rẹ́ni tí wọ́n di pàǹpálé tí wọ́n ṣe aburú sí lóòótọ́ ìgbà yẹn lé fún àsìkò yẹn lè tọ́ ó sì tún padà yíyọ ó sì bọ́ ń bẹ̀. Níṣojú ẹ̀mí ẹ̀ làwọn alábòsí ṣe ń ṣubú lulẹ̀. Kò sóògùn tí wọ́n lè mọ̀ ṣe sí yẹn. Àyàfi tí wọ́n bá túbá níwájú Ọlọ́run pa nìkan. Tójú gbogbo rí tí wọ́n sì padà níbi ìwàkiwà. Mi ò tún rò pàṣẹgbé tún ṣe wà ń bẹ̀ gan pàápàá. Mi ò rò. Nítorí ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ jẹ́ olólùfẹ́, ẹ jẹ́ ká ṣọ́ra níbi irọ́ pípa o. Ẹ jẹ́ ká ṣọ́ra níbi wípé káwé ìwékúwé mọ́ ọmọlàkejì lẹ́sẹ̀ kò dáa. Ẹ jẹ́ ká ṣọ́ra púpọ̀. Rọ́pùrọ́pù ó kú sójú eérú o. Ṣìkàṣìkà kú ó jìn sáàrò. Àwọn bàbá wa tí wọ́n sọ bẹ́ẹ̀ ó ní ohun tí wọ́n rí kí wọ́n tó sọ. Ọlọ́run ló sọ sí wọn lẹ́nu. Ẹ jẹ́ ká ṣe gàyà níbi irọ́ pípa. Ká ṣọ́ra níbi irọ́ pípa. Àwọn irọ́ pípa tó pa tó jẹ́ wípé ẹ̀mí ọmọ ẹlòmíì fẹ́ lè bá lọ nígbà tí irọ́ yẹn ń tàn tó ń mú eléyìí tó tún mú eléyìí tó ń mú eléyìí. Ó lè ṣe gbé àbírọ́ pípa tó pa
tíṣẹ́ fi bọ́ lọ́wọ́ ẹlòmíì ó dẹ̀ rò pé ó máa ṣègbé kò possible. Irọ́ tó pa tí ẹlòmíì fi ní ẹ̀jẹ̀ ríru tó sì gbẹ̀mí ẹ̀ ṣó rò pé ó máa ṣègbé kò ṣeé ṣe. Ẹ wo ẹ̀yin tèmi, kókó ọ̀rọ̀ mi tòní, ẹ ṣọ́ra níbi irọ́ pípa mọ́ ọmọlàkejì. Ó dàbọ̀.